àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí tani òòṣà ìmọ̀pájẹ́ àná ló pọmọ jẹ ẹ̀yin èèyàn ẹ dákun dábọ̀ ẹ bọ́ síbí o ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ ìyẹn Wike ìyún mínísítà tìlú Àbújá wọn ló ti sọ o wípé òun ò dáná sípínlẹ̀ Ọ̀yọ́ pé gómìnà Ṣèyí Mákindé yóò fi ìlí ẹ rí i pé ọ̀rọ̀ yẹn wá ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ báyìí ó ti ń fẹsẹ̀ méjèèjì tíró o tẹ́ ò bá gbàgbé ó ti pé ọ̀sẹ̀ méjì gbáko báyìí tí wọ́n sọ wípé yẹn Wike tó ti sọ wípé òun ò rúná sí ìpínlẹ̀ Ọ̀yọ́ kódà kò pẹ́ sákòókò gbà yẹn ni wọ́n sọ wípé wọ́n jí àwọn èèyàn gbé nípínlẹ̀ Ọ̀yọ́ èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ìyẹn Wike fún alára ẹ̀ ló sọ o bẹ́ẹ̀ sì ni lórí channel television ni wọ́n sọ wípé ó ti wí gbólóhùn yìí kódà Isaac Fayose òun náà fòǹtẹ̀lú kódà òun ló jáde ní kòpẹ́kòpẹ́ yìí ló gbé fọ́nrán yẹn jáde síta wípé ẹ wá wo nǹkan o àṣírí ti tú o gbogbo ń ta ṣe tí lè fi jó pátápátá pòun rè ń gbangba o páwọn àjọ DSS wọ́n gbúdọ̀ tètè lọ gbé ìyẹn Wike ní kíákíá báyìí ni o láì fi àkókò ṣòfò torí pé kíni wọ́n ní pé tí òfin bá múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó yẹ káwọn DSS kí wọ́n kó lọ invite Wike lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ yẹn ṣe ń gbóná lọ́wọ́ báyìí ló yẹ kí wọ́n ti lọ gbé Wike báyìí kó ètè máa fọ̀rọ̀ wá lẹ́nu wò pé kí lóhun tó rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ ẹ̀yin èèyàn ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ní nǹkan bí ọ̀sẹ̀ bíi méjì sí àkókò yìí ni àwọn agbébọn àwọn agbésùnmọ̀mí àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni ni wọ́n ya bo iléèwé kan nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ yẹn wọ́n ní kò pẹ́ tí Wike sọ àwọn ọ̀rọ̀ tó sọ tán làwọn pípù yẹn lọ ṣe ọṣẹ́ tí wọ́n jí àwọn ọmọléèwé gbé more than 40 of them pẹ̀lú àwọn olùkọ́ tí ń lọ síbi méje ni wọ́n sọ pé wọ́n jí gbé wọ́n ti bẹ́ olùkọ́ kan lọ́rùn tiẹ̀ tí wọ́n pa nípa àfọ́náfọ́nsú gbogbo apáta láti rí fọ́nrán yẹn wọ́n waste life bàbá yẹn ẹ̀yin tí ẹ̀ bá ti rí fídíò yẹn wo comment section fídíò yìí Telegram channel wa àti WhatsApp channel wa bẹ́ẹ̀ yóò gbé yín lọ bàgẹ́ ẹ farabalẹ̀ wo gbogbo àwọn fídíò yẹn tẹ́ ò bá gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni àwọn bandits yẹn tún ṣe another video pẹ̀lú ẹni tó jẹ́ principal ní school yẹn Mrs. Aremu àbí Mrs. Alamu wọ́n tún ṣe fídíò míì fún tó bẹ̀ sí ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé kán wá dòlà ẹ̀mí àwọn kán wá gbà wọ́n kalẹ̀ tẹ́ ò bá sì gbàgbé ẹ rí i pé Ayọ̀ Fáyọ̀ṣe Òṣòkòmọlẹ̀ gómìnà àná nípínlẹ̀ Èkìtì òun náà jáde láàárọ̀ yìí tó bẹ̀ sí ń sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló orchestrate plan yẹn láti fi ba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórúkọ jẹ́ wọ́n ní pé láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ń dá ẹgbẹ́ ANP àbí nǹkan tí ń dá sílẹ̀ tóun náà fẹ́ dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n láti ìgbà náà ni Wike ti sọ̀rọ̀ yẹn màá play fọ́nrán yẹn fún yín nísìn tẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ lẹ́nu Isaac Fayose tó àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí la ti ń gbọ́ pọ̀n bẹ́ẹ̀ sì ni ẹnu ọlọ́fà náà la ti ń gbọ́ mọ̀tá kó tó di pé mo gbé fọ́nrán yẹn wọlé fún àǹfààní ẹ̀ tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe ẹ bá mi tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ni ó máa ta yín lólobó ní gbogbo tàbá ti ń ju fọ́nrán sórí láì lórí Facebook Àdàbà TV là ń jẹ́ ń bẹ̀ lórí YouTube Àdàbà TV ni ẹyẹ méjì òkè ń jàṣà ó yá láì dènà pẹ́ẹ́nu ẹ̀yàn mi ẹ jẹ́ ń yí kíní sókè kẹfà balẹ̀ gbálà yí ọ̀rọ̀ lẹ́nu Isaac Fayose lórí ọ̀rọ̀ ìyẹn Wike mínísítà ti ìlú Àbújá ẹ má yí kó ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mò ń bọ̀ náà. Wike said, and I quote, he said, I will put fire in your state, Governor Seyi Makinde. I will put fire in Oyo State. And now, this kidnapping, this picking our children and the teachers happened the week that Governor Seyi Makinde is supposed to declare his candidate. That was the date these people were kidnapped in Oyo State. 3 days ago, this same Wike mocked Governor Seyi Makinde that Shebi, I told you, I will put fire in your state. Add 1 + 1 + 2 plus the dates added together. Wike's boy
came out on national telly to say maybe it's Governor Makinde that arranged the kidnapping. Are you following this story very well? So that means, how can they even think that deep? And don't forget, that same River State, when Wike was governor, the kidnapping there passed the whole kidnapping way in Nigeria at the time. Think. These politicians, they can do and undo. How can one man say we put fire on a state, and 3 days ago he was mocking that same governor, after knowing fully well that a teacher they just beheaded a teacher, children, infants are in the bush? How can he still come out 3 days ago to say, Shebi, I told you I'll put fire? You are getting the fire now. Nigerians, we have to shine our eyes. We have to shine our eyes well. If we say we dey country where law they work, I'm sure DSS or police for don't call Wike now for questioning. What a word. Because of power, you na turn you na self to semi-God. We have to stay on the streets till we get answers to all our questions this time. Government must talk to us. You know, it's not election. Election is honest. Federal government gives Governor Seyi Makinde 1 billion every month for security votes. That 1 billion is enough to fund state police. Is enough to pay salaries of state police. But they refuse to. They are still holding on to it up till now because of their second term. So they don't care about how many people work by. They just want to get second term. This power show, they must get to the root of it. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o ṣẹ́yìn náà ti wá rí báyìí pé gbogbo nǹkan ti fojú hàn àṣírí ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ ìgbésẹ̀ wo ló yẹ kí àwọn ọlọ́pàá kí wọ́n gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbésẹ̀ wo ló yẹ káwọn àjọ DSS gbé lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí torí òun ni wọ́n ń sọ yẹn báyìí wípé Wike pọ́n fi gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó fi ń ṣe yẹ̀yẹ́ ó fi ń ṣe lẹ́yà ṣó yẹ kí nǹkan báyẹn máa ṣẹlẹ̀ ibo lágbára adé lórílẹ̀‐èdè yìí ilé ìlágbára o ó gbẹnu tán ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pàkàṣọ ẹ wo àníri jù báyìí lọ lórí ilé tí a mú wa fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà atún ti fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọ́mọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.